Ẹ̀rí marketed by Inspiration Thomas Films Holding 145 Nabia Asekwe Street Ìdúmọ̀tà. Ẹ̀rí. Ó wẹ ọ̀sán náà ó wẹ láago kan ó sì gbọdọ̀ léṣẹ́jú kan torí àdán la fi ń ṣerú sẹ́bẹ̀ á sọ̀rọ̀ ní gbangba mo kà àdán so kúrò mo fòkùdẹ̀ so kúrò mo ti pàṣẹ so kúrò àríkútakú 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 ikú tí lọ́wọ́ ò ní pawọ́ o àrùn lọ́wọ́ ò ní ṣèwọ́ o Àjàní ọlọ́gbọ́n wọn yé ọ̀tá mi o ọ̀tá mi o mọ̀ yọ kúkú létí ẹ̀ mọ̀ yọ ẹ jẹ́ mi létí o. ọkùnrin ni ọ báyìí. ẹ ti ṣe wà mẹ́ta bàbá pẹ̀lú gbogbo ìyá tí mo jẹ yìí ikú yẹn gbọ́dọ̀ pa mí o tí kú yẹn bá pa mí mi ò ní gbá o ibi mo ń kẹ́rì sí kankan nìyẹn o ìlànà mi ò ní gbá o pàbí mi o. ọ̀rọ̀ yóò máa ń ṣe kékeré bẹ́ẹ̀ máa ṣe mu gángan yìí kì í máa ṣe gángan tẹ́ ẹ bá rí ìwé tí àwọn ènìyàn fi ń kú ní pindipi kì í ṣe kékeré kéde máa wò ó bàbá aláwo bá ní tí ọ̀bọ̀ bá ní tìmí àti gbó aṣọ̀kò sọ́sàn àròsàn àròkò àdèrí bàrà dídí ẹ̀rí bí ayé mi ṣe ẹ̀rí bí báyìí pé tèmi bá mi gangan. ẹ wá gbọ́ a ṣe ẹbọ fún yín ẹ ó gbé lọ etí odò ní déédéé aago 12 òru tó bá ti da aago 12 òru kọkànlẹ̀ àmọ́ bí ọba kan dá aago 12 òru ó lè yí. alátẹnujẹ elétè gbèrè ṣọ́ra màkúté tí wọ́n dẹ̀ fà pààrọ̀ kó má bàa màkìlì tí kígi ọmọ má bàa gbà kú iye epo ló fi yẹ ká ṣọ́ gbogbo ohun jíjẹ. ẹ ò rojú ayé alátẹnujẹ ẹ wo bí tó bá dé ìjẹkújẹ sọ́ọ̀dì àyànrúbọ kòjòkú kò jálàyé ó dẹgẹ́ bọ́ra. alátẹnujẹ elétè gbèrè ṣọ́ra pàkúté tí wọ́n dẹ̀ fà pààrọ̀ kó má bàa màgìlì tí kígi ọmọ má bàa gbà kú iye epo ló fi yẹ ká ṣọ́ gbogbo ohun jíjẹ. orí lálátìlẹ́yìn kórí má gbà bọ́dé ò láyé bẹ́ẹ̀ dáadé páńpẹ́ kalẹ̀ fún nìyàn kórí ò bá padà lẹ́yìn ẹni a ó yọ lọ́wọ́ ewu kórí ó máa ṣọ́ wa ká má ṣe kó sí páńpẹ́ ayé. alátẹnujẹ elétè gbèrè ṣọ́ra pàkúté tí wọ́n dẹ̀ fà pààrọ̀ kó má bàa màgìlì tí kígi ọmọ má bàa gbà kú iye epo ló fi yẹ ká ṣọ́ gbogbo ohun jíjẹ. ojú kòkòrò arúgbọ̀n ó lè ní wọn bílíkì wọn bíà olóko ibi títí ni lọ mo rí yìí mo jẹ́ mo rí tọ̀hún ó dọ̀nù fún ọ̀pọ̀ ẹ̀dá ti fàtẹnujẹ bàrẹ̀ láyé jẹ́. alátẹnujẹ elétè gbèrè ṣọ́ra pàkúté tí wọ́n dẹ̀ fà pààrọ̀ kó má bàa màgìlì tí kígi ọmọ má bàa gbà kú iye epo ló fi yẹ ká ṣọ́ gbogbo ohun jíjẹ. ìtẹ́lọ́rùn lórí gbogbo ohun tá a ní ṣé yẹn ní gbádùn ayé ayọ̀ ọkàn ló fúnni láyọ̀ ẹni ò mọ̀nà tẹ́gbẹ́ ẹgbẹ́ là yóò wulẹ̀ sáré kú ẹjẹ́ á ní tẹ́lọ́rùn lórí ohun tá a bá ní. alátẹnujẹ elétè gbèrè ṣọ́ra pàkúté tí wọ́n dẹ̀ fà pààrọ̀ kó má bàa màgìlì tí kígi ọmọ má bàa gbà kú iye epo ló fi yẹ ká ṣọ́ gbogbo ohun jíjẹ. ẹ ò rojú ayé alátẹnujẹ ẹ wo bí tó bá dé ìjẹkújẹ sọ́ọ̀dì àyànrúbọ
láti bá yín ní ọ̀rọ̀ pọ̀ ni èyí tó lóyìnbó ń pè ní heart to heart discussion and torí tabaníkà fọ́lọ́ ọ̀rọ̀ tí Yorùbá tó sọ wípé kò ní lágbà kan ọmọdé màlà àjọmọdé tí ò lóye nìyẹn ọmọdé tó bá ní làákàyè tí òun náà dẹ́dẹ́jú sílẹ̀ á mọ̀ tí nǹkan bá sáfẹ́rẹ́ gbogbo yín náà lẹ ti mọ̀ wípé kò rí bó ṣe ń rí tẹ́lẹ̀ owó yẹn ò wọlé mọ́ dáadáa and iná kú mọ́rú bàbá tí mo jẹ́ ká ló wà ní ẹ̀mọ̀ pé màá fún yín gbogbo tó bá mi náà ó ti affect pocket money but ìdí tí mo ṣe pé gan ni pé aláti kún fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà kí Ọlọ́run kó lè bá wa dá ìgbà rere padà sínú fámìlì wa ojú òní tiwa. ẹ káalẹ́ ní o. Mami. ẹ kú jẹ́ mẹ́ta Olúwa fún mi jídéjídé olóko ìyá mi náà ló kúkú jọ pẹ̀lẹ́ ẹ kú jẹ́ mẹ́ta. ẹ bá tiẹ̀ dẹ̀ jẹ́ ká mọ̀ pé ṣáájú òru lẹ fi rìn báyìí. ọmọ tó ń gbé gàrí wá fún mi yẹn mo ti sọ fún láti jẹta pé mò ń bọ̀ níbí lẹ́nu kó gbé gàrí yẹn wá mo dẹ̀ rí títí ìrọ̀lẹ́ yìí ló tó gbé wá àmọ́ pé mo ti sọ pé màá débí ilé nìyẹn mo ní bójú òru ọ̀gànjọ́ màá débí pẹ̀lẹ́. èwo lélẹ̀ ẹ tún gbé ṣé láìsí àbí gàrí ẹ gbé yẹn wá láti ìlú ni. àwọn oúnjẹ tó kù náà wà ń bẹ́ẹ̀. ẹ ṣe gan ma ẹ ṣe mami. ẹrù bó lè tó bẹ́ẹ̀ náà bí kábàlù jẹjẹ ń lé kọ́. ó gbọ́n. gbogbo àwọn aráalé lọ́hùn. ẹ wá gbọ́ bani rẹ àbúrò ẹ wá ọbàkan ẹ ó ṣàlàyé fún mi bí iṣẹ́ ò ṣe lọ déédéé mọ́ kí ló ṣe jẹ́. àmì ò kọjá bẹ́ẹ̀ mi mọ̀nà tí nọ́mbà ìgbà tó fi george mi tó báyìí owó yẹn ò wọlé rárá ni àfi kéèyàn túbọ̀ kún fún ọ̀pọ̀lọpọ̀ àdúrà.